bàbá wa onírìṣà mo tún kí Olúwo mo kí Olúwo for the first time toro ti congratulate Aláàfin a gbọ́ nínú ìtàn wọ́n ní bàbá wa onírìṣà náà wà lára ẹni tó ń dí wa lọ́wọ́ tí wọ́n fẹ́ ká jọba ẹ máa wò pé kí láàrẹ tó ń sọ yìí ẹdẹ bá jọmọ lè fẹ́ má bínú o wọn lọmọ ọsàn ní pópó yàrá ní rí bàbá fín wọn bàbá láti èdè lọ ẹ má pera ẹni olórí ọba mọ́ o tẹ́ ẹ bá fẹ́ ká fàájá a máa fà tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan ẹ má pera ẹni olórí ọba mọ́ o bẹ́ẹ̀ ni ẹ ń sọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín ẹ̀yin ni bàbá lóòṣà lẹ̀ gbogbo Yorùbá Aláàfin ó ní ọba lẹ̀ Yorùbá mo ní gbogbo voice mo ní lọ́wọ́ gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin bàbá tó kú yìí ń sọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájà ni mi ní play lẹ́nìí kò máa play ní next voice message gbogbo ẹ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn rí fi mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́ bọ̀ mo ṣe àpọ́nlé fún Ọọ̀ni mi ò fẹ́ play voice òun àti bàbá gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ Ọọ̀ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ló wà níbí àmọ́ àníṣe kó bàjẹ́ bọ̀ bàbá a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń dí wa lọ́wọ́ wọ́n claim olórí ọba ẹ má claim olórí ọba níbi t'Aláàfin wà o mo sáré sọ yẹn mo mẹ́nu kó mẹ́. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ará Òkè Ògùn ẹ dákun torí Ọlọ́run kí la gbà lọ́wọ́ ẹ̀yin ará Òkè Ògùn gangan tó fi jẹ́ pé Ọ̀yọ́ lẹ máa fi fẹ́ máa pa ẹ dẹ̀ fẹ́ máa ẹ ń kọjá àyè yín gan gbogbo ẹ̀yin ará Òkè Ògùn pátá ẹ tó bá jọ ọmọ Òkè Ògùn bí ẹ má bínú Aláàfin ni bàbá yín ẹ mọ̀ náà ẹ má wulẹ̀ yiri ẹ̀ wò rárá ẹ mọ̀ gbogbo yín lẹ mọ̀ yí pé Aláàfin ni bàbá nílẹ̀ Yorùbá kò sí ọjọ́ orí tí ò bá jẹ bàbá wa ní Aláàfin àjùlọ bọ̀ bàbá ni wọ́n bí mi kú mo máa dọ̀bálẹ̀ tán ni brother mi Prince Abímbọ́lá àṣìbá máa pe ọba ní Prince nísìn Ọwọ́adé Abímbọ́lá Afeez nǹkan tí àwọn Ọ̀yọ́ gangan yàn nìyẹn òun dẹ̀ ni wọ́n follow due process tí the governor Ṣèyí Mákindé tó ti ń tẹnu mọ́ ẹ wo ẹni tó bá ní Ṣèyí Mákindé bí ọ̀tá kì í ṣọ̀tá o ẹni tó bá ní àǹtí Mọ̀nsúrà Súnmọ́nù bí ọ̀tá kì í ṣọ̀tá o ìwọ tó o bá wo Alhaji Ààrẹ Almaru tó wò mí bí ọ̀tá ni mí nínú ọmọ Ọ̀yọ́ èmi ò ń ṣe ọ̀tá Ọ̀yọ́ o ojúlówó ni wá ẹjọ ẹ̀yin àfáà ẹni pé mò ń gé mi ìfẹ́ kápẹ́ ẹ̀yin àfáà tẹ ní kíní kan mẹ́ríkì màtí orí fóònù yìí ló wà kíní kan ẹ̀yin àfáà tẹ ń dara yín láàmú tẹ túlẹ̀ ilẹ̀ máa wá yan ìmáàmù lọ́yọ̀ sórí yín ò burú ẹni yìí ìjà ni o ẹ má bínú o bọ̀ má gé díẹ̀ ẹ̀yin àfáà tẹ ń kọ́ lẹ́tà tẹ ní kíní kan mo mà ti gbàgbé kẹ ayé mi o ibi táwọn tí mi dẹ̀ sẹ́ni kíní yìí sí ló wà ẹ̀yin àfáà tẹ lẹ́yìn lẹ tún fẹ́ wá yan Aláàfin ẹ fẹ́ wá yan ìmáàmù lọ́yọ̀ tó bá ti bí yín da ẹ má bọ̀ ẹ mọ̀ pé Ọ̀yọ́ ọgbà tí bàbá wà ń bẹ̀ tí bàbá ń sọ̀rọ̀ iye bàbá Lámìdí ikú bàbá yèyé ọba tí fọba jẹ ìgbà tí bàbá ń sọ̀rọ̀ táwa ń bẹ̀rù bàbá wa ọba òtí ìwọlé òtẹ́lẹ̀ náà bá wọlé a máa bẹ̀rù ẹ̀ tí wọ́n bá ti bí ẹnì kọ́kọ́ da nínú gbogbo ẹ̀yin àfá Òkè Ògùn àti ẹ̀yin àfá àtẹnìkan mẹ́ríkì nìkan ni yín pé ẹ máa wá yan máàmù wọ́n máa nà ya yín sáré bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn máa wo kékeré dáre ẹ̀ bọ́ta brutally bá láàárọ̀ yìí èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn èèyàn ẹ wá gbé imú sí ìlú ìṣẹ̀ǹbáyé ẹ fẹ́ fi ṣẹ̀rí àlọ́ wọlé àgbà wọ́n sì ń ṣe kinní lẹ́ni àwọn ọmọ ọkọ Yorùbá tí wọ́n tún ṣọmọ Ọ̀yọ́ nìkan o ìwọ tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ bì tó o bá wo ṣó yìí tó o bá ṣí ẹ ọmọ àlè Ọ̀yọ́ ni ẹ gbogbo ẹnu ni mo fi sọ tó o bá wà nínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin tèmi brọ́dà yín àbúrò yín kékeré tẹ́ fi mí ṣe olórí tó o bá wo ṣó yìí tó o bá ṣí ẹ kó kan àwọn èèyàn lára olórí ọmọ àlè ni ẹ torí pé mo fẹ́ kí gbogbo Ọ̀yọ́ mi kan gbọ́ kinní yìí àníjẹ bá ń bọ ẹjẹ kan máa bọ̀ wá sẹ́ digbidigbi lọ́yọ́ wà ẹ̀yin afẹ́ má dán wo ẹ wò lọ́wọ́ tá a wà yìí gbogbo tó bá ṣẹlẹ̀ lọ́yọ̀ ẹnu mi lẹ́tì máa gbọ́ ẹ̀yin àfáà náà èyí wá bọ́ta wọ́n ṣẹ̀ṣẹ̀ yan Aláàfin lánàá ẹ̀yin wèrè kan tún bọ́ta ẹlẹ́ni máa jẹ ìmáàmù lọ ṣé ẹ ṣí èrè ṣé èyí ti gbọ́ pé wọ́n fi ẹlòmíì jẹ ìmáàmù lọ́yọ̀ ni bàbá wa Aláàfin ló gbé ẹ̀sìn mùsùlùmí wọ inú Ọ̀yọ́ so bàbá tó gbé ẹ̀sìn mùsùlùmí wọ inú Ọ̀yọ́ òun náà láti fi jọba òun ló máa wà lórí àpèrè tó bá ti wá bọ́ sórí àpèrè yẹn á wá yan ìmáàmù níbi tó ti yẹ ṣé ilé Akéwùgbẹ̀rú àti ilé lèmọ́mù ó dà gbọ́dọ̀ méjì ẹ bóyá náà jẹ ìmáàmù ibẹ̀ náà máa ti yàn án èmi ò ka mẹ́sẹ̀gì tó bá ti bú mi inú yín ẹ bú mi máa gbọ́ lẹ́tà máa wá ka mẹ́sẹ̀gì máa rí ibi fi yín lẹ́sìn torí mo ti ní ọdún yìí wọ́n ní we listen we don't do what ẹ bá ń kọ́ sábẹ́ ẹ bá ń kọ́ àṣà yẹn we listen we don't do what ó lọ̀rọ̀ tó wà lẹ́yìn o wọ́n ní we listen
mi ní parí yòókù ẹ̀yin tẹ́ ẹ bá mọ slogan 2025 ẹ fi sábẹ́ ẹ bá keyboard ìjà we listen we don't do what kẹ́ni kọ́kọ́ má ṣe bọ̀dì fún mi o. ó fẹ́ kẹ́ mọ̀ pé kí ni. ẹgbẹ́nu òṣìṣọ́hún ẹgbẹ́nu wèrè lọ ó yẹ kó mú lọ fẹ́ ni ọba tí ò bá ti wá síbẹ̀ kò tí ì di Aláàfin ẹ lọ wo bàbá wa kẹ lọ gbọ́ kíní bàbá wo ẹ má jẹ́ nǹkan ọmọ yín ọmọ òkú olólùfẹ́ mi ní bọ̀t ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn sórí bọ̀t kò sí bọ̀t ń bẹ̀ ọba tí ò bá ti wá sí Ilé Ifẹ̀ kò tí ì di Aláàfin ìyẹn náà bá yín sọ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́dẹ wa ládé àkọ́kọ́ àbí ṣé ti gbàgbé pé ọ̀rọ̀ yàn ló jọba ọ̀pá Ilé Ifẹ̀ ọ̀pá tó wà Ilé Ifẹ̀ yẹn ọlá pé bàbá yẹn lọ kú síbẹ̀ ó ní Ilé Ifẹ̀ fi ní authorization lórí ẹ̀ mi ìfẹ́ lọ́bẹ̀ brọ́dà mi ìfẹ́ lọ́bẹ̀ tábà gòdì fún bẹ́ẹ̀ gbogbo ìmọ̀ lanu ṣáàrí orí dẹ́rì ìtọ́rí kẹrẹ̀dì ìtàn ni orí mi bí orí Saidi Òṣùpá tèmi òkàn tó ti ẹni tẹ́ bá là ìtàn ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìtàn ló wà ń bẹ̀ àwọn ẹ̀yà àti ta ni ẹ máa gbọ́ mi ẹ ṣí ẹ̀ ìwọ tó bá nífẹ̀ẹ́ sọ̀rọ̀ yẹn ṣí ẹ̀ náà ẹ má jẹ́ kárí anybody kó wá sọ̀yọ̀ kọ́ láàfin wá fi ìmáàmù kankan jọba lọ́yọ̀ ẹ̀ ṣí èrè ní abẹ́ ìsinwin yẹ o ṣe jàre ajá we listen we don't judge mi àwọn èèyàn ìyàwó mi nìkan ló sọ̀rọ̀ nínú gbogbo pé we listen olóbá mi parí o ṣe jàre my dear olólùfẹ́ mi kan báyìí náà we listen we don't judge tó ti yé yín irọ́ ló ń pa Olúwaṣínà Ọlá òmò náà ṣe òmò kọ́kọ́ bí tẹ̀fẹ́ dá ìwèrè báyìí lóhùn bàbá yóò nífẹ̀ẹ́ ó wà lára tó jí wa lọ́wọ́ pé ká bá jọba ó dà gbẹ ẹ ti fẹ́ tọ́jà báyìí àṣírí tá ẹ fẹ́ gbọ́ yẹn ẹ máa padà gbọ́ ẹ máa bàbọ̀ ẹ máa bàbọ̀ sẹ́mu pẹ́yìn ọmọfẹ́ máa lẹ́nu òṣì àti ẹ máa lẹ́nu omi kò ń sọmọfẹ́ ó kò mọ̀ tán ẹ bọ́ bí ẹ máa sọ̀rọ̀ ẹ máa bàbọ̀ ẹ máa gbóhùn nífẹ̀ẹ́ live and direct ṣé orí yìí ti burú àwọn sọ ìtọ̀ fún yẹn ẹ fẹ́ gbọ́ àṣírí tá ẹ fẹ́ gbọ́ ẹ máa padà gbọ́ bọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ mo bá bọ̀ mo máa lè sáàbọ̀rọ̀ yẹn bọ̀ tẹ́ ẹ bá bàbọ̀ dójú ẹ̀ tẹ́ ẹ bá fàájá màá bá yín fà tán orí yìí ti burú àti wọ́n tó yá àwọn ọmọ ọba lówó ará àsẹ́yìn àbáyín dá sọ̀rọ̀ ọlọ́ba kí ló dé tẹ́ gbẹnu sọ̀rọ̀ wa ẹ̀yin ará Òkè Ògùn àbáyín dá nígbà tó yan ọba Ìsẹ́yìn ìgbà tó yan Àsẹ́yìn àbáyín dá sí. Thank you jare Bilikis we don't judge we listen we don't judge àwọn wèrè kan ti judge ẹ listen ni wọn ní kẹ judge wèrè yẹn ti bá bẹ irọ́ ló pa kí ni bàbá ẹ mọ bàbá ẹ ni mo sọ kúrò lórí péjì mi bàbá ẹ ni mo sọ alájà kò sí nǹkan tó wá pù gbogbo àwọn tí wọ́n ń dúró tó ń dìtẹ̀ tó fẹ́ kájọba ọ̀nífẹ́ wà láàrin wọn kó gbé mi lọ́kọ̀ọ̀dù tí ò bá sí bẹ̀ àṣírí ayérayé wà ń bí àwọn náà fẹ́ máa bájọ mọ́ wo náà ayé ti yàtọ̀ sígbà tí bàbá Aláàfin kú ní 1968 ìgbà yẹn fàfàfàfà wọ 71 kan tó jọba eléyìí náà sì oṣù mẹ́ta ló kù kó pé 3 years ẹ̀ ń tẹ́ ẹ̀ bá mọ̀ ó kù oṣù mẹ́ta kó pé ọdún mẹ́ta a máa bèrè àwẹ̀ lóṣù tó ń bọ̀ April ni bàbá kú ṣé 22 tí mi bá ṣe mistake so what are you talking about èmi nìyẹn jàre ìṣọ̀gbọ́dàrẹ́ mo rí ẹ Samuel ẹ bá mi ṣe ẹ̀dànù ẹ bá mi ṣe ẹ̀ táwọn bá ń sọ̀rọ̀ kọ́ máa a máa tackle anybody oníwọ̀ọ̀fì wo ó ti kí Aláàfin bọ̀ kò tó bẹ́ẹ̀ kó gbowó lọ́wọ́ bá gbogbo ẹ̀ la máa sọ fún Aláàfin ti wọ òrẹ́dì láti bá yín lọ pátí Aláàfin wọ òrẹ́dì láti máa ṣe kí anybody ẹ mọ bá fọ́ bá ní tẹ́ bá ti rí Aláàfin ẹ máa wo bí ẹgbẹ́ ìwò Lámídì ẹ máa wo bí ẹgbẹ́ ìwò Adéníran ẹ bá lọ fọjọ́ orí tẹ́ bá lọ fi jọ́ọ̀jì tẹ́ ìlísì tẹ́ jọ́ọ̀jì ẹ máa bá ń bẹ̀ o bẹ́ẹ̀ mo sọ fún yín ibẹ̀ kọ́ là ń lọ now ẹ̀yin tẹ́ ẹ jí wa lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ àlè ọmọ Ọ̀yọ́ tó tún jẹ́ pé ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ tẹ́ rìnrìnrìnrìn ẹ tún wá fi ẹsẹ̀ kọ ẹsẹ̀ tẹ́ fi kọ ó gbẹ́jẹ̀ kàkà tẹ́ yẹ kẹ́ ẹ wo ẹsẹ̀ tẹ́ fi kọ kó lè jiná kíá ẹ máa fẹsẹ̀ yín lẹ ẹ tún kọ́ntínú ẹ̀rìn lọ wà láti alábi tá a bá dé yìí àwa ti lọ́ba bàbá wa Gbádégẹṣin Lukman Bello kò ṣẹ̀mí Àfíìsì Ọláìwọlá àmì Àfíìsì Ládìgbòlù Ṣìyànbọ́lá Oníkẹ́pọ̀ kò ṣẹ̀mí ọmọọba ni bẹ́ẹ̀ ni Muyideen Gbádégẹṣin Lọ́yọ̀lé kò ṣẹ̀mí ẹ ti ráwọn orúkọ tí mo dá yẹn gbogbo tí mo sọ yìí àti bàbá wa Kábíyèsí Abímbọ́lá Ọ̀wọ́adé Àfíìsì àwọn kan ò ṣẹ̀mí bẹ́ẹ̀ ni brọ́dà mi kan náà wà níyọ̀ kò ṣẹ̀mí ọmọ ọba tó jẹ́ pé wọ́n wà ní nọ́mbà 1 to 6 gbogbo wọn ni mo ní contact wọn lọ́dọ̀ bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ we listen we don't do what we don't judge ẹ̀yin ọmọ èèyàn ṣe rántí pé mo sọ wípé ẹni tí wọ́n bá ti fi jẹ Aláàfin lẹ́ni òun gangan ni máa tẹ̀lé ẹ bẹ̀rẹ̀ pé kí ni mo follow due process ẹ jẹ́ n dìde ìjókòó yóò fẹ́ máa mú mi lára ẹ bẹ̀rẹ̀ pé kí ni mo follow due process tí bàbá wa Ṣèyí Mákindé sọ yẹn ni mo follow due process yẹn gangan òun lè rí lẹ́ni
nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ ń wo pé báwọn náà ìjọba ẹjọ́ kí n tó lọ jìnnà jù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé ṣẹ̀ríà lọ wá number 1 àti fàyẹ̀dá kò lè wọlé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé tẹ́ ẹ tún ní ẹ tún ti jáde lẹ́yìn tí kọ lẹ́tà òfò sórí yín burú ni àfáàgì ogun bọ́lẹ̀ wà náà alájìgì ogun kí ló dé tẹ́ keep quiet báyìí torí mo ní pé èèyàn bíi tèmi lẹ́yìn náà ẹ̀ ń gbà lọ́yọ̀ọ́ bàbá ní kò yan àfáà tí kò ń gbà lọ́yọ̀ọ́ ẹ̀yin ni ẹ̀ ń gbà èmi náà dẹ̀ ń gbà ẹjọ́ tó lọ bàbá mi Akéwùgbà Gold níbo lẹ wà tí àwọn kan wá ń sọ̀rọ̀ tó ń kọ lẹ́tà wípé àwọn làwọn máa yan àwọn làwọn máa yan ìmáàmù ẹ̀ ṣí èrè ni kò ní yẹ gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ máa yẹ ìmáàmù yìí kò ní yẹ yín tẹ́ ẹ bá rí mi ẹ jù mí náà ń kàlí kémi náà wá fi nǹkan bàbá mi tó bá ní báwo ni brother mi jẹ́ oní tó bá ní kíní kan èmi náà ní kíní bàbá mi ó ti yẹ yín lọ́wọ́ àti ẹ ti try wa ọlọ́run fún yín ṣe bá a wá sọ̀yọ́ bá a gbárùn lọ á gbé nǹkan míì ẹ̀yin ìkà gbogbo àṣírí yín ti tú ayé yín gbogbo yín máa bàjẹ́ ni ẹni tó bá lè darí sapá lọ́wọ́ yìí apá máa pa ẹni tó bá darí sí ìrókò ló máa wólù yẹ́ ẹ̀ pa bẹ́ẹ̀ ni ẹni tó bá wá ní bòǹtàrí àdìmàrú fi ṣe tẹ́ àròkọ apẹ̀rẹ̀ oko àmọ́ kò ní kó délé ẹ máa ṣàṣẹ kó jẹ́ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wo ṣó yìí lọ́wọ́ ẹni tó bá ní ẹ̀ ní délé ẹ̀ ní soríire àbó mú ẹ̀mí yín pé màá pa yín olúwa àròkọ á kó èrè oko yẹn báyìí àmọ́ kò ní kó èrè yẹn délé ẹ ṣàmì àdúrà ńlá ni o tó bá wù yín kẹ́ máa wò kẹ́ni àkómọ tó ń sọ ìwọ ṣàmì ọlọ́run ti lè fún èmi ní àṣẹ tí wo ò mọ̀ wípé bó ṣe ń wo ṣó mi lé nìyí o ti rí nǹkan gbọ́ ẹ mú nǹkan lọ́lé ẹjọ́ tó lọ́lọ́run Aláàjì Ogun I call your attention Aláàjì Akéwùgbà Gold I call your attention ó ti yẹ ẹni sùúrù ẹjọ́ má bínú kíní mi ó ti nǹkan táwọn èèyàn ṣe má rò pé mo tóbi nìyẹn tó ló mo máa súnmọ́ Aláàjì Ogun I call your attention to this mo pe attention yín sí eléyìí yes mo pe attention yín sí eléyìí Aláàjì Ogun mo pe attention yín sí eléyìí kíákíá gan dẹni ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn tó jáde tán ní àwọn orí àwọn burú àwọn fẹ́ wá yan Aláàfin mo lẹ ti gbọ́ rí ìlú tó ní àṣà ìlú Ọ̀yọ́ ni ìtorí ẹ̀ náà fi fẹ́ wá gbé ṣẹ̀rí àgbàbẹ̀ tí ò bá sí pé lórí burúkú ni wọ́n ṣe bí ẹ̀ ń kílèmù pé Ifẹ̀ ló lórí ọba kí ló dé tẹ́ ẹ̀ gbé ṣẹ̀rí àlọ́fẹ̀ ẹ wá pílánì ẹ wá ní kó gbé ṣẹ̀rí àwa sọ́yọ́ ṣẹ́rù pa àgọ́ lọ́yọ́ ni mo sọ fún yín pé kínkínní Ọ̀yọ́ ata ni ẹ lè rí wa o a lówó nílùú wa o bọ̀ a lọ́lá a níyì a dẹ̀ nípò a tún wá lówó níbi tá a bá ti rí àwọn Ọ̀yọ́ tó wà káàkiri ọba wa mo tún gbọ́tẹ̀ nìkan ní ó ṣe jẹ́ ìlú òyìnbó náà ti máa lọ mọ́ba orí yín burú ṣọ́ọ̀yọ́ kan náà ti bí ni àbí ó débẹ̀ yóò sọ fún yín pé fònẹ́ ló fẹ́ máa sọ agánadóde sagánadóde wọ́n lè fọ́ pẹ́kọ́ ṣé ìyẹn ló fẹ́ bá yín sọ lórí àpèrè ìyẹn kọ́ ló fẹ́ bá yín sọ lórí àpèrè bọ̀ mo fẹ́ kìlọ̀ last but not the least kí tó kò lórí kíní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ dálẹ́ fẹ́ wá fi ìmáàmù jẹ lọ́yọ̀ọ́ tó bá ti bí yín da ẹ máa bọ̀ wàláì ẹ lo ẹ̀wọ̀n ẹ fẹ́ change ìṣẹ̀dálẹ̀ wa lọ́yọ̀ọ́ àárọ̀ yìí ni mo gbọ́ àná ló yẹ kí ni fàájà fún ibọ̀tì ìdùnnú bá ti lálàáfin yẹn kò fẹ́ jẹ́ ń ṣe show àmì àárọ̀ àná but right now èní yìí láàárọ̀ kùtùkùtù yìí wọ́n ti tún kọ lẹ́tà kí ló dé ẹ̀ẹ́dẹ̀ fi wálẹ̀ náà sọ fi ṣe yín ni tẹ́ ń lé wa kiri lọ́yọ̀ọ́ kí lọ́yọ̀ọ́ ṣe fún yín gangan ọlọ́run mà ló ní ká nírú àwọn Aláàjì Ogun o ọlọ́run ló ní a ní irú àǹtí mi alájà sẹ́nẹ́tọ̀ Mọ̀súrà Sùmọ́nù ó bá wù yín kẹ́ni ó support máa support àǹtí yẹn kú ni torí níta àǹtí yẹn ṣe lábẹ́ èmi ló yé ó dẹ̀ yí àwọn kọ̀ọ̀kan àwítán ẹ̀yin kan ní Mọ̀súrà Sùmọ́nù ló jọba ẹjọ́ tó lọ́ọ́ Mọ̀súrà Sùmọ́nù ni bàbá wa ní ó yẹ gbẹ́lẹ̀ ká fi parí ètò bá a ṣe jọba ó yá mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àti ìbọn ẹgbọ́. mo ń bá bàbá wa Professor Abímbọ́lá sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lèmi àkà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun ní ìlú Ọ̀yọ́. Bàbá mo fẹ́ kẹ́ dárúkọ yín kẹ́ ṣàlàyé ló lè jẹ́ sí lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín. Bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an. Bàbá wa tí ó fẹ́ sọ̀rọ̀ yìí àwọn náà dífá ẹ máa gbọ́. Ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ní kí n dáfá ọba Aláàfin Ọ̀yọ́ ọlọ bí àgbáre wájà ní pìrìtìmọ̀ lọ́dún mẹ́ta. Jẹ́ ilé mi parọ́.
kú tẹ̀yẹ tí omi agbada yí dànù. kábíyèsí Wọ́n ní àwọn dọ́gbọ́n títí pé kó àwọn afọbajẹ 92 years old lẹ́ni tó sọ̀rọ̀ yìí o number 1 onífà gbogbo nàìjíríà gbogbo nìyẹn. àwọn tí wọ́n ń fowó tí wọ́n fẹ́ fowó ṣe tí wọ́n fowó ńláńlá tí wọ́n pé ẹ fáwọn jọ afọbajẹ. ẹ bá mi ṣe mi ìfẹ́ interrupt kìíní rárá mo fẹ́ kẹ́ gbọ́dọ̀ nígbà bá tó mi wá ṣe. yá àwọn afọbajẹ wá jà láàrin ara wọn níbi owó tí wọ́n ń pín owó tí wọ́n pín àwọn kan kò tó nǹkan ní owó tí ẹni tó gbé owó ńlá kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fìjọba yìí ní owó tó fún wọn. Àwọn afọbajẹ méjì nínú wọn á fọn pé àwọn wọ́n tẹ̀ tó wọ́n má ra wọn wọ́n lè táwọn mú ni. Náà rí i pé owó tí ẹni tó dó lórí wọn tó gbà èyí tó fáwọn bẹ́ẹ̀ kékeré láì ní ẹ máa gbọ́ o owó yẹn pọ̀ gan-an. lẹ́yìn eléyìí kò sí ọ̀rọ̀ mọ́ ẹ tó bá gbélé tó bá sọ̀sọ̀kùsọ kò sọ̀rọ̀ mọ́ mi ìfẹ́ rí dáadé. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kékeré báyìí lè fa wà bàbá owó yòókù ńkọ́ bàbá Sádíjà wọ́n ti kọ́ fọwọ́ sí wọn márùn-ún wọ́n ẹ̀rọ méjì wá ní àákọ́ òsìjọba pẹ̀tọ́ àwọn ọ̀fọwọ́ sí mọ́ o àti owó tí olórí àwọn gbà àsopọ̀ rẹpẹtẹ báyìí náà fáwọn ní kíní ń bẹ̀. Bí tí wàhálà kan ti bẹ̀rẹ̀ nu àwọn aráàlú náà wá ń kọ̀wé ìjọba àwọn kan ní òwe ìròyìn wípé owó lẹ́ẹ̀fì yan ọba Aláàfin sípò yíwá dàbí ọ̀rọ̀ sàdéyàn kan yẹn rin láti oṣù kẹrin ọdún ìyókù ọdún mẹ́ta tí bàbá wa ti wàjà ọba kì í. wọn sáré sí wádìí ọdún tó kọjá náà àpèjà sọ̀rọ̀ náà gómìnà rere ní gómìnà wa ní. ẹ má pe aago yẹ jọ ibi fáwọn fi ṣe kíni láyé àtijọ́. ẹ dákun ẹ má pa aago ìtúrọ Ọlọ́run. bàbá fífa ṣe é. Àkàlàmàgbò mórí ẹ. ọmọ ọgbà ẹ bá ń fọ́lọ̀ brọ́dà mi Àkàlàmàgbò TV ẹ bá ń fọ́lọ̀ ẹ. ọmọ yìí bẹ́ẹ̀ mo ṣe ṣe gbogbo ìlú ní Yorùbá ilẹ̀ Yorùbá lónìí àmọ́ ọba tàwọn Fúlàní nílẹ̀ Haúsá o àmọ́ ọba bùnmí o owó sá ni wọ́n gbé kalẹ̀ táwọn afọbajẹ ó pe owó bèbèrè rè wọ́n ra mọ́tò fún wọn bẹ́ẹ̀ni wọ́n ra jẹnẹrétọ̀ Bẹ́ẹ̀ni. wọ́n sá wọ́n ṣe ń ṣe ẹni nìyẹn tó rẹ̀ bá pọ̀ jù wọ́n lè gbowó lọ́wọ́ ọgọ́rùn-ún èèyàn ṣẹ́gbọ́. ẹni tó rẹ̀ bá pọ̀ jù ni wọ́n fi jẹ. kò sẹ́ni tí ò sanwó nínú gbogbo àwọn tó fẹ́ jọba kò sí. Gómìnà wa ló wọ́n gbà wọn rò pé yóò dá má jà sí yìí mọ́. Ṣébí bàbá wa ló dókòó kalẹ̀ táwọn sì mọ̀ pé kì í purọ́ kì í ṣèké kì í lú nǹkan kì í ní gbogbo ibi tó ti ṣiṣẹ́ ní yunifásitì níjọba ní kìkìbí kò mọ kọ́bọ̀ ẹnìkan kan rí. Babaláwo sì ni wọ́n lè fi jẹ àwùjẹ gbogbo àwòdé àgbáyé. ṣẹ́gbọ́ confam ni. Ilé àti ń jẹ́ kí bàbá wọn lọ yọ̀dá fáfún sí bí wọ́n ṣe ń dìlú. Bàbá ṣe bí wọ́n ṣe yóò rí bí ṣe rí. Wọ́n pè mí síbẹ̀ ni mo bá dáfá gbogbo ọmọ yìí. ọ̀gbẹ́ni yìí máa blọọkì ẹlẹ́yìn sórí adésínà orí ẹ̀ burú ẹ fẹ́ gbọ́ wa padà gbọ́ máa blọọkì ẹ tí bá ti lè tó tán máa blọọkì ẹ lórí sómi ó ṣí èrè ní sẹ́kọ̀ọ́ Wọ́n pẹ́ẹ́sì dáfá lórí gbogbo wọn. Ìjọ mẹ́wàá la fi ṣe iṣẹ́. máa blọọkì ẹ nítorí òní gbọ́ kínní Àwọn ìlú. àwọn tàbá fún ẹnìkan ẹ̀ tí ìfàmúni. Ìwé yàrá ní ẹ̀ka mọ́ ẹnìkejì. Bàmí ẹnìkan káyé sí bá wọn ní dandan kásáfà ọ̀dẹ. Ètò tàbá lọ yẹ ẹnìkan níwò ẹnìkan náà ti mú mú tàbá yẹ̀ wò. Bóyá ara rẹ̀ ní ọ̀yá ni tí ó ti mí lè mọ̀mọ́. Ìfá náà lè mọ̀ sọ̀rọ̀ débẹ̀. Tàbí bóyá yóò ti ṣe kankan nípamọ́. Bóyá tí ìjọba mọ̀ tàbí ọlọ́pàá àbí tàbí tábà fẹ́ rí ẹ̀sìn púpọ̀ pàtàkì wọ́n lọ wo irú ìyẹ̀wò lọ́jẹ́ wọ́n lọ wo. ẹjọ́ ibi important o ẹjọ́ ó important gan o ẹjọ́ tó lọ lọ. wọ́n ṣàlàyé wọ́n wá díẹ̀. nínú kíkí fàtà ó kún fún àwọn ẹlẹ́yẹ̀mí kejì àtẹnìkẹta ọ̀dà báwa ṣe é ṣe ń dè lóhùn gbèsè pé mo fún ilé ní mẹ́ta bẹ́ẹ̀ mẹ́jọ bá wù yín bẹ́ẹ̀ bá ń kọ́ ẹnìkíní ilẹ̀ ẹ̀kọ́ yẹ̀ wò fínífíní bí ẹ bá rí nǹkan kan gbèsè ayé rẹ̀ bá tó so pamọ́ tí ọ̀hún sáráyé tí ọlọ́pàá rí àbí mo dẹ̀ ti blọọkì ọ̀rẹ́ bí wọ́n rẹ̀ blọọkì mi. lọ́kọ̀ òwe sí yín ni pé mọ́mọ́ fi léyìí jẹ́ nítorí mọ̀ sí ń jẹ lónìí bóyá aráyé ò sí mọ̀ nípa ẹ̀ ní
àná tẹ́ bá ṣe bá ẹ lọ mú ẹnìkejì ẹ tún yẹ òun náà wò bó náà bá dáa bóyá ó nítumọ̀ kan bóyá ó ṣe kíní kan pamọ́ ẹ lọ ẹ mú ẹnì kẹta bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kẹta náà torí bẹ́ẹ̀ ẹ tún jẹ́ gbọ́ ń fún ẹlẹ́lòmíì bá a ṣe ṣe nù bẹ́ẹ̀ náà ni gómìnà wa yìí dáadáa kọ́ lọ́wọ́ ọmọ rẹ̀ àmín bẹ́ẹ̀ lọ́mọ sí bẹ́ẹ̀ ló ṣe yín tábì pẹ̀lú bàbá nìyẹn o. wá láìpẹ́ ló tún á pè mí pé àwọn afọbajẹ wọn á gbé gómìnà lọ sí àwọn méjì lọ́kọ̀wé pé tó lórí àwọn ṣe èyí owó tó bá ti pọ̀ jù àwọn náà gbà ń bẹ̀ o yìí báyìí ni wọ́n fà wọ́n. èmi kan pẹ́ tẹ́ńkì ìjàre ìwọ ló gẹ̀ẹ́tì ẹ̀. ṣùgbọ́n owó tó wá pọ̀ rẹpẹtẹ yìí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ nìkan kan. jẹ́jẹ́ Mákindé fẹ́ gbó lọ́wọ́ ọba kankan ni ṣé ó lówó tó fẹ́ fún. dáadé ní ìjọba ọba ṣe nǹkan kan lé àmọ́ ṣe fẹ́ gbọ́ Aláàfin wa tó lówó lọ́wọ́ o. ìṣe táríkà o. wá fún ẹnìkan nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba ẹ máa gbọ́ o. tí wọ́n ti mú bóyá àwọn ni ọ̀tọ́jọ́ ọmọ yìí gidi lẹ́mọ̀ dáfá lórí gbogbo wọn lọ́mẹ̀wàá la fi ṣiṣẹ́. ṣé ń gbọ́ 10 days. àwa mú àwọn tàbá fún ẹnìkan ẹ̀yẹ tí ìfàmúnì ìwé àbá ní mọ̀ ká mú ẹnìkejì ká mẹ́nìkan káyé sí bá àwọn ní dandan kásáfà ọdẹ ètò tàbá lọ yẹ nìkan níwò ẹnìkan náà ti mú mú tàbá yẹ wò bóyá ara rẹ̀ ní ọ̀yá ni tí ó ti mi lè mọ̀mọ́ fífa náà lè máa sọ̀rọ̀ débẹ̀ tàbí bóyá ó ti ṣe kankan nípa mọ́ bóyá tí ìjọba mọ̀ tàbí ọlọ́pàá àbí tàbá fẹ́ bí ẹ̀sìn púpọ̀ pàtàkì wọ́n lọ wo ogun wuyi mórí ẹ̀kọ́ dà mí yẹ historical ok let's go. oṣù àwọn security wọn lọ ṣàlàyé wọn wà díẹ̀. ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn jọ ẹ gbọ́. lórí kíkí fàtà ó tó fún àwọn ẹlẹ́ẹ̀kejì àtẹnìkẹta ọ̀dà báwa ṣe ń jè lóhùn kì í ṣe pé mo fún ilé ní mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọba wù yín bẹ́ẹ̀ bá ń kọ́ ẹnìkíní hùn lẹ́ẹ̀kọ́ yẹ wò fínífíní bí ẹ bá rí nǹkan kan gbèsè ayé rẹ̀ bẹ́ẹ̀ tó fi pamọ́ tí ọ̀hún sára yé tí ọlọ́pàá rí àbí báwo àbáráàlú náà lọ́wọ́ lọ́kọ̀wé Bámidélé Timothy wàá gba ìlànà mi. nítorí mo ṣe ń jẹ lónìí bóyá ara yóò ti mọ̀ nípa ẹ̀ ní ìlànà tẹ́bà sí. ó lówó dákú ọmọ wa tuntun ó lówó dákú. bó náà bá dáa bóyá ó nítumọ̀ kan bóyá ó ṣe kíní kan pamọ́ ẹ lọ ẹ mú ẹnì kẹta bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kẹta náà torí bẹ́ẹ̀ ẹ tún jẹ́ gbọ́ ń fún ẹlẹ́lòmíì bá a ṣe ṣe nù. bẹ́ẹ̀ náà ni gómìnà wa yìí dáadáa kọ́ ló wú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ sí bẹ́ẹ̀ ló ṣe. àdìsá kí ló ní ká stop o. wá láìpẹ́ ló tó àpè mí sọ̀rọ̀ yẹn kó yé mi. àwọn afọbajẹ wọn á gbé gómìnà lọ sí àwọn méjì lọ́kọ̀wé tó lórí àwọn ṣe èyí owó tó bá ti pọ̀ jù àwọn náà gbà ń bẹ̀ o ibà ìdíyàn fáwọn odò àwọn gbà ṣùgbọ́n owó tó wá pọ̀ rẹpẹtẹ yìí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ nìkan kan. thank you jàre Ọlájídé. ìyá báyìí dáa kí ni ìjọba ọba ṣe kankan nínú ìjọba wa ní àwa èèyàn èmi wọ́n gàjì mo rí ẹ. mo wá dáfá ìfáwá mo wá fún ẹnìkan nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba from UK mo rí. tí wọ́n ẹ mọ̀ pápálàgbà bàbá. ìwà lórúkọ ọmọ yìí kí ifá mú bàbá. 92 years old man ẹ máa gbọ́. ó tán. bàbá tó rántí ó kọ tẹ gbọ́dọ̀. nígbà tí sílẹ̀ mi ti gbàgbé ó kọ́ rẹ̀ ní Abímbọ́lá Ọ̀wọ́adé. kábíyèsí o. wọ́n yọ̀ láti jẹ àná o. kábíyèsí o. wọ́n ń dúró tí wọ́n ń yọ̀ tí wọ́n ti tó. kábíyèsí o. wọ́n wá ṣe ẹ̀jẹ̀ wa mú ìwà jẹ́ ẹni tó yíyan pàtàkì. bẹ́ẹ̀ ni son of the soul get Julius. wọ́n gbé fáìlì ẹ̀wà látó rí bẹ́ẹ̀ o. kádàdà ni ń gbé. kẹ́ńgbọ́. yóò wà nípò pàtàkì. chartered engineer. Kọ́láwọlé ṣe ń gbọ́ engineer. lọ́ba wa tí wọ́n mú. ẹ kú oríire náà kábíyèsí. oríire ni. ìmọ̀nà yín wá báyìí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá. ìmọ̀ràn mi fún ọmọ Ọ̀yọ́ àti gbogbo ọmọ Yorùbá ni pé Ifá ó sá ní nǹkan tá a fi máa mọ nǹkan ìmọ̀ tó jẹlẹ̀ ní. èmi sì ní gbogbo babaláwo
wọ́n wà láyé wọ́n ti fi jẹ àwíṣẹ àgbáyé number one láti 1981. number one ni bàbá ọmọ Ọ̀yọ́ ni ọjọ́ ọdún lé mẹ́rin. àwíṣẹ àgbáyé number one ní gbogbo ìhó wọ àwíṣẹ àgbáyé. àwíṣẹ àgbáyé kò sólúwẹ̀. tí ó tẹ̀jú sì wọ́. bí calm down kí ẹ má ní calm down mi ìfẹ́ gbọ́ òyìnbó yẹn mi ìfẹ́ gbọ́ calm down yẹn ẹ dákun ìfẹ́ rú rẹ o ẹ dákun alájà àjọkẹ́ ẹ dákun torí Ọlọ́run bí calm down. orí kílà Yorùbá lè mi. mo ṣe senate majority leader. mo kọ́bọ̀ mo ṣe adviser Ọbásanjọ́ fi wà ń bẹ́. ẹ ká mú ká pẹ́ sólóòótọ́ nínú gbogbo nǹkan ká dúró dọ́lọ́run bọ́ bá wọ lọ́run òun náà ètò ẹ̀sìn bọ́ bá rù dájúdájú tó bá rí pé à ń ṣe dáadáa kò ní débi ọba wa ní jẹ́ ìyá kankan ẹ bá mi ṣe ẹ báwo lówó ọmọ wa lè ní owó kíní tẹ́fẹ́. ẹ gbọ́ èdè tí bàbá yẹn sọ níparí ẹ má bínú ó kù ìṣẹ́jú ó kù ìṣẹ́jú mẹ́ta ẹ gbọ́ èdè tí bàbá yẹn sọ bàbá ní táwọn ò bá lówó ọmọ wa lè ní ṣẹ́ni gbogbo platform tí ò bá wà wù kẹ́ ẹ lọ tí wọ́n bá sọ anything ẹ fi yé wọn wípé irọ́ ńlá ni níta ẹ bá ti gbọ́ nínú èmi Ààrẹ Almaru ní gbogbo ọmọ Ọ̀yọ́ pátá gbogbo ẹnu ni mo fi sọ èmi ló lórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ inú mi dùn pé Aláàfin ló fi mí jẹ Aláàfin dẹ̀ ti tún dé padà gbogbo jẹ́ ẹ bá ti gbọ́ bí tẹ bá gbọ́ confam anybody ò bá máa ṣe ṣòkó máa parọ́ gbogbo ọlọ́tọ́ máa ń pa ìmọ̀ mọ̀ọ́mọ̀ play interview bàbá yìí ẹ ti rí mo mọ̀ọ́mọ̀ play anybody tó bá wù tó wá parọ́ fún yín pé báyìí ní báyìí ní ẹni kó ṣọ́tọ̀ kó lọ sí ṣòwò Ààrẹ ó yẹ gbọ́ lọ. gbogbo èèyàn ọmọ Yorùbá bí mo ṣe dolówó ń kọ́ lẹ́kọ̀ọ́ sí ìlú mi ń kọ́ kan Ìbàdàn ń kọ́ kan sí Kòwó mo tẹ̀ ẹ̀kọ́ kan sí Island ń tẹ̀ lé kinu bẹ̀rẹ̀ ní mọ́tò Ifá ti sọ̀rọ̀ àti gbọ́ ẹ̀jẹ̀ ńdákẹ́. ìyàwó náà láti nìkan Ifá àsopọ̀ ọmọ nìkan tẹ́ fi ẹ fowó ìbá ara yín. ọjọ́ ìdíkọ̀ sọ́dí àwa gbá yìí jáde Káyọ̀dé ọmọ ìjẹ́rìí. àti ọmọ olówó ṣáájú tí kálẹ̀ ẹ̀kẹ́ fún kíkan yìí. kábíyèsí mo lówó ṣáájú. ọmọ olówó ṣáájú ní kálẹ̀ ẹ̀kẹ́ fún kíkan yìí. òòjọ́ dẹ́mi olú ẹ̀ légbodò. ọmọ olówó ṣáájú ní kálẹ̀ ẹ̀kẹ́ fún kíkan yìí. máa pe bàbá ìtumọ̀ Yorùbá yóò yé mi. òòjọ́ dẹ́mi olú ẹ̀ légbodò. títí jẹjẹkújẹ káàkiri. mo lówó ṣáájú. ẹ jẹ́ àpọ̀lọ́hún bọ̀ ká sì dúró lórí àṣà. bí bàbá yẹn ṣe fá tó Ọlọ́run yẹn náà ni kò lè ṣe kó má dárúkọ Ọlọ́run. láti bẹ́ẹ̀ bèrè kankan lọ́wọ́ yín náà ṣé ìlú Amẹ́ríkà lè ti dá fún ni àbílẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn. bàbá ò dábàá lọ́wọ́ Amẹ́ríkà o. ẹ̀yà lè lọ dárú ẹ̀ lamẹ́ríkà bí mo wá gómìnà mú mi wá sí Ìbàdàn lẹ́yìn. ṣé ń gbọ́. máa mú ìyàwó mi ìbò tó náà jẹ́. ìyàwó bàbá òyìnbó ni mo lọ́wọ́. ó mọ Ifá bíi. They play. 21 pages. Ìwé 21. Jẹ́gbọ́. Ìyàwó bàbá ilé mẹ́gbọ́n bẹ́ẹ̀ dáadáa. Ìyàwó bàbá òyìnbó ní ìyàwó bàbá bọ̀ bàbá ti kọ nífá. Wọ́n dẹ̀ láwọn kọ 21 pages ojú ìwé 21 pages náà kọ. Ìyàwó bàbá gan wà nílé tọ́jọ́ jókòó báyìí. Ẹ dákun torí ọlọ́dẹ ẹ̀kọ́ bá ní pé wọ́n lọ mú ẹlẹ́bùrú ìbọn. Mi sọ pé bàbá ẹlẹ́bùrú ìbọn ò dáa o. Àbọ̀ lọ mú onífà kan wá. Àwọn olónífà ọmọ Ọ̀yọ́ the number 1 Àràbà ilẹ̀ Yorùbá. Àbí kí náà pé bàbá òun ló ń sọ̀rọ̀ yìí. Ìyàwó bàbá jókòó ẹ máa gbọ́ àwọn tó fẹ́ parí o. Fún ìjọba ó sì wá wúwo. Ìyàwó tó mọ fá. Wọ́n ṣe wà wá yá bóyá àbọ̀ kí lọ́fà tó fi pẹ́ tó bẹ̀rẹ̀ pẹ̀ láìpẹ́ ìdíra tó ránṣẹ́ ẹ̀bíṣẹ̀ wá sílé. Ló pé oṣù pẹ́ tí mo wálé ọmọ mi kan sí ìyàwó. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. Màá dé Ọ̀yọ́ ní gómìnà wa pè mí pé níbo lè wà fún lọ́yọ̀ ló wà. Mo tá a ti dèlò. Gbogbo àtọ́ àbá. Òun bẹ́ẹ̀ kí ká ṣiṣẹ́ lé lórí. Wọ́n wá pe àwọn afọbajẹ. Wọ́n á jókòó báyìí. Wọ́n ní bóun ni a ṣe ṣe iṣẹ́ pọ̀ wá ṣàlàyé o. Ní àwọn faramọ́ o. Ẹ lágbẹ́ máa ń ṣàdúrà fún bàbá ìkẹ́ni wọ́n kù. Pé inú gbọ́dọ̀ ní fà mí mú. Bí òun kí ẹ̀yìn ìgbò jáfa bá sọ pé ní àwọn ìgbé òun ní purọ́. Ó ti dé ṣèké. Láyé irú àwọn àgbà báyìí la fẹ́ lẹ̀ Yorùbá. Ẹ jẹ́ tètè lọ kọ́ fá kí bàbá tó kú. Ẹ jẹ́ bá fẹ́ kọ́ fá. bàbá ẹ pẹ́ fún wa. Àṣẹ. ìgbà yín àtàlẹ́. Àṣẹ. bàbá wa wà ní sí olóòótọ́ èèyàn ní gbogbo ọ̀nà ẹ pẹ́ fún wa o. Àṣẹ. a máa rí yín bá o. Thank you very much. màá tún padà pè yín bàbá wa. Ó dùn mọ́ mi. ó dà bàbá náà. Dàárọ̀. ó dà bàbá náà. Mo ṣe jẹ́ gan-an lẹ́tì gbọ́ yẹn. Tẹ́ ẹ bá wá rẹ́ni tó lóun fẹ́ yọ kúrò tó fẹ́ fi kún ẹni kó lọ sórí péjì Ààrẹ Almaru kó lọ wò. Àmọ́ ọ̀nà lọ́wọ́ kan tẹ́ ẹ máa ṣe fún mi ni pé ẹ bá mi mú kinní ẹ fi ṣọwọ́ sí orí TikTok Facebook yín báyìí. Facebook status yín àmì àti WhatsApp status yín tẹ́ bá ti gbé láti bí ẹ rí agbé WhatsApp ẹ lọ sí status yẹn click ẹ sórí ẹ jẹ́ káwọn tí ò sí lórí Facebook kan gbàbẹ̀ lọ wò
ó dẹ̀ tí ò bá ti open Facebook gan tó bá rí òun náà tó fi opportunity ẹ̀ gan á tún fi open Facebook ẹjọ́ torí Ọlọ́run ọ̀gbẹ́ni kan sọ̀rọ̀ ó ti fẹ́ yí lọ́mọ mi o ó ní voice message tí mo ti ní Ọọ̀ni ní kí wọ́n má jọba mi sọ pé voice message o mo ní voice message Ọọ̀ni àti Aláàfin níbi tó ti ń gba ìmọ̀ràn lọ́wọ́ ikú bàbá yèyé mo ní lọ́wọ́ àmọ́ ní àwọn kan ti tẹ̀sí mi wọ́n ní kí n má fàájà mo fi yókù lẹ̀ àmọ́ máa bá dójú ẹ̀ wọ́n máa bá dójú ẹ̀ tó ti yé yín àwọn tí wọ́n disturb wa wípé ká má jẹ Aláàfin ẹ ṣọ́ra yín o ẹ lè lépa ẹ̀mí ẹni kankan o ẹ lè lépa ẹ̀mí anybody ẹni tó bá lórúkọ lè lépa ẹ̀mí èèyàn sìn kò sí pé ìfẹ́ ṣe ò ní jẹ lọ tó bá mú ẹ àwa ti ní Aláàfin mo fi ń dá yín lójú pé gbogbo àwọn ọmọ ọba tí wọ́n choose ni wọ́n wọ̀tí láti jẹ Aláàfin bọ̀ ifá tó kún jù ṣe wá rí this same Aláàfin yìí is one of the last person tí mo bá sọ̀rọ̀ bàbá wọ wádé yìí mo láago bàbá a jọ ń sọ̀rọ̀ dáadáa ṣé wá fẹ́ gbọ́ tuntun tí mo fẹ́ sọ yìí ẹni tó bá gbàgbọ́ kẹ́ tó kúrò lórí ètò yìí ẹ mọ̀ pé confirm ni ẹni tó jẹ Aláàfin ẹ wo wọ́n ní adé orí la fi ń mọba ìrùkẹ̀rẹ̀ la fi ń mọ ìjòyè ọmọ oyè ni mí olóyè ni mí ọmọ Ọ̀yọ́ ni mí ẹni tó jẹ Aláàfin orí íńtánẹ́ẹ̀tì òun ló ti mọ̀ pé òun jọba ẹkọ tìmí rọk ẹkọ tààrin yìí a máa láwọn blọgà òfò tí wọ́n ń sọmọ Ọ̀yọ́ tó bá láwọn rí tàn ẹ lè rí bí wọnú Ọ̀yọ́ lọ́tẹ̀ yìí o inasmuch tẹbi àrí àlùmárùfù bá wà gbogbo protocol tí Aláàfin ṣe láti lẹ̀ ẹ ní opportunity láti gbẹnu sínú ààfin this time around ẹ gbàgbé bàbá wa Òwò Adé Abímbọ́lá Àfíìsì Ṣìyànbọ́lá Olúkó Ewu Ládìgbòlù Orò ọmọ Àtìbà òkúta méjì bàbá ìpùrọ́ o wọ́n ní Ṣìyànbọ́lá Yọmí Ládìgbòlù Yọmí àbọ̀wọ̀gbọ̀gbọ̀rọ̀ tí yọmọ ẹ̀ lọ́fìn Yọmí Ṣìyànbọ́lá Olúkó Ewu Ládìgbòlù Orò ọmọ Àtìbà òkúta méjì bàbá ìpùrọ́ o Ṣìyànbọ́lá ọlọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ tí yọmọ ẹ̀ lọ́fìn Yọmí kí lẹ́nu fẹ́ sọ the new Aláàfin ẹ lọ kọ kíní ilẹ̀ nítorí bàbá yẹn bá máa sọ̀rọ̀ ẹ gbọ́ mo fi Ọlọ́run búra mo tún fi ànábì tẹ̀lé bíkí máa sọ mo tún wá fi Jésù lé mo wá gbé Ifá Ọ̀rúnmìlà ìṣẹ̀dáyà bàbá ńlá bàbá mo tún gbélé mánu yìí íńtánẹ́ẹ̀tì ló ti mọ̀ pé òun ni wọ́n choose wọ́n wá ń fi aago lé kiri ìgbìrì ṣe mọ̀ pé ẹ ti máa jí káwa tó jí ẹ wò ó sì 10:44 làwa wà báyìí ẹ mọ̀ yago tẹ wà Nàìjíríà ẹ̀yin àti London lẹ́jọ́ fi 1 hour different Amẹ́ríkà àti Nàìjíríà Canada 6 hours la wà báyìí tẹ bá wo gbogbo táǹsì tẹ bá gbọ́ funfun lẹ́yẹ́sù snow yẹn ga tó ó ga gèlètè bí kíní tá a gbọ́dọ̀ wí báyìí ni bàbá yẹn ó ń sùn lójú oorun ni wọ́n sọ pé òun náà mú tá a bá rẹ́ni tó tún fẹ́ wíkú yìí fún yín tá a bá rà blọ́gà sọnù tó fẹ́ jáde pé báyìí ló rí ẹ sọ fún wọn pé bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ àti gbódòdó ọ̀rọ̀ lẹ́nu ààrẹ voice yìí sìn máa fún Yorùbá wuyì máa fún òmeyọ̀ àwọn brọ́dà mi kọ́ wà tí máa fún káwọn náà ń play ẹ̀ àwọn tó jẹ́ olóòótọ́ ọmọ Yorùbá wà láì. Oh sorry jàre ó ṣe jàre thank you for Akeem àṣẹ mọ̀ pọ́ bá tuntun ní àti ilé mọ́ Ọwọ́ Adé nìkan ni mo mọ̀ sí ẹ wò èyí wà ní 4:45 PM àwa wà ní 10:45 AM ẹ má bínú jàre ọ̀nà Àfíìsì yẹn lọkàn mi wà ìkan wà ní ọjọ́ gbé Àfíìsì ní kó lè onímọ̀rò máa mú Àfíìsì Ṣìyànbọ́lá Ládìgbòlù onímọ̀rò máa mú Àṣìṣì mò ń pè bọ̀ Àfíìsì lọ́ba wọ ẹ má bínú kò tí ì mọ́ra bọ̀ mo mọ̀ wípé Ọwọ́ Adé from Canada Prince yìí sì bóyá Prince gan dọ́gbọ́n wò mí báyìí sí kábíyèsí o bàbá tiẹ̀ ju Prince lọ wọn bí ìyá mi dá kí n dú níbi tá Aláàfin bá wa ó ti ní bàbá wa o ṣe àwọn pé máa ń sọ ọjọ́ kìíní àná tí mo pe Sunday Igboho máa ní bàbá wọn bọ́ta wọn ṣe àdúgbò mo hate àwọn tó máa ń ṣe bí ọmọ àlè ilẹ̀ Yorùbá ẹ padà lẹ́yìn wa gbogbo ẹ̀yin dẹ́ ẹ̀fẹ́ kájọba tíjọba ojú ti yín o. bàbá wa Ọwọ́ Adé kábíyèsí ọba ńlá ọba tí fọba jẹ ẹ bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́dọ̀ yín àdúpẹ́ gan ẹ wo èmi ò mọ ẹ bá pè lákìmọ ẹ bá pè láfi sáà náà ni bọ mo mọ̀ pé Ọwọ́ Adé Abímbọ́lá ló jẹ́ mi tiẹ̀ náà tí muslim name ẹ bóyá Àfíìsì ni bóyá Akeem ni irọ́ o kò ń ṣàkímù o Àfíìsì ni o ṣàkímù ni not Akeem not Àfíìsì Akeem gbogbo ètò bá wù kó jẹ aṣáàmùpọ̀ bọ̀ láàfin ni Ọwọ́ Adé ògo Olúwa àkànò Iléyá ó tó bẹ́ẹ̀ kó máa lé ẹlọ́ra tíkẹ́ẹ̀tì Iléyá ṣe é fẹ́ gbọ́ gbogbo wọn tó bá jọmọ Ọ̀yọ́ ẹ tètè lọ fáàní tíkẹ́ẹ̀tì yín a máa jọba nínú oṣù yìí gangan la máa dáde ní tó bá wù yẹn wí àwa lóye àmà dáde now
kábíyèsí Ọwọ́adé Abímbọ́lá my candid advice for you torí mo mọ̀ pé àwọn ọba tó ń jẹ́ family ẹgbọ́n tán ní oyè náà bọ́ọ̀lì wa ó di kúrú. a ní ẹ fi muslim ní múlẹ̀ ẹ pèyàn Lọ́wọ́adé ẹ má bá kíbọ̀dù jà lórí muslim ní ẹ filẹ̀ àti ẹ̀fẹ́ gbọ́ gbogbo tí ò bá jẹ́ Ọwọ́adé Abímbọ́lá ní kẹtàìpù ẹ fi muslim ní múlẹ̀ àkóyè jẹ́ oyè náà bọ́ọ̀lì wa ó di kúrú ọpẹ́ ló yẹrú Ṣẹ́gun happy new year ṣéjàre brother mi gẹ́gẹ́ jẹ́ kí n repeat kí ni lẹ́ǹkan sí nítorí àwọn tó máa ń gbé borun àwọn tó máa ń sọ̀sọ̀kúsọ ọba tó jẹ yìí Ọlọ́run ọba ń gbọ́ gbogbo ẹni tó bá bọ́ta tó bá ṣépè fún Ṣèyí Mákindé ayé olúwa ẹ̀ náà ò ní dá o ẹ má jẹ́ parọ́ fún yín gọ́vnà Ṣèyí Mákindé really try ó dẹ̀ mú àṣẹ ìṣe gọ́vnà èmi àti gọ́vnà wọ́n náà ó jẹ mí lówó àti mi Ṣèyí Mákindé jẹ mí lówó campaign 4 years mo dẹ̀ máa gbà tá a bá ti ríra ṣe rí gbogbo insecurity Ṣèyí Mákindé tí n bá lọ tí n bá mú gọ́vnà yín sọ́wọ́ tí ò bá sanwó mi owó campaign mi ní 6 years ago àbí 5 years tí ò bá sanwó mi tí n bá lọ mú Ṣèyí tí n bá lo ẹmu ọ sanwó campaign tèmi náà wàhálà iṣẹ́ ẹ̀yẹ́ o iṣẹ́ ń lọ mú ẹ̀yà nàyàn pàjọ yẹn ni mo lè jẹ́rìí ọmọ Ọ̀yọ́ ẹni tí ó fọwọ́ kàn mí lọ́yọ́ yóò try àwọn ogun pọ̀ dìbà wọ́n pọ̀ dìbà pé ààrẹ tí a ẹ wò wàláì tàláì ẹni pé mo ti repeat ọ̀rọ̀ yẹn wọn pe kábíyèsí lórí aago wípé brown íńtánẹ́ẹ̀tì ní kábíyèsí ti rí tọ́ni gọ́vnà Ṣèyí Mákindé ti make announcement gọ́vnà Ṣèyí Mákindé ti make announcement the new Aláàfin nobody Abímbọ́lá Ọwọ́adé ó ṣèjàre àná ẹ̀yọ̀ Akeem kúrò wọ́n ti tún fẹ́ máa fi muslim nìyẹn akọ̀ ti tún fi ń bú wa búkì mo rí ẹ̀jàre kò ní bàjẹ́ wọ́n ti fẹ́ máa fi muslim ní wọ́n ti ní muslim náà fi jọba ṣáàyìn gbọ́gbọ́n fi kiri yóò jọba lọ́yọ̀ọ́ rí ẹ̀ ń sínwín èkó tí ẹ̀ kan wa àwọn ti lọ́ba tó bá wù yẹn wí bí ṣe ń sọ lọ ṣe mọ̀ pé bàbá yẹn ó sùn tó bá máa wà lọ́kọ̀ bóyá ìdí ló ṣe máa gbéra bọ́là bàbá yẹn sùn lọ́wọ́ ó jí ó kọ́kọ́ rí fóònù ó wá lọ sórí íńtánẹ́ẹ̀tì lórí pé Ọwọ́adé Ọlọ́run ló mọ pòsíṣàn tó máa wà ní táìmù yẹn mo mọ̀ pé a máa sun mi lára báyìí ni orí ẹ̀ máa kọ́kọ́ fò lọ because kò sí ẹni tó mọ ẹni tó máa mú ó náà ṣe sọ fún yín pé kò sẹ́ni tó mọ olórí olóyè lọ́la kò sẹ́ni tó mọ ẹni tó máa ṣoríire lọ́la kò sẹ́ni tó mọ ẹni tí ò ní dọ̀la ìtàn Yorùbá bàbá mi Lájí Àbáàsì àwọn ọmọ Ọ̀yọ́ a máa gbé owó jáde nǹkan tó wá ń pè ní Aláàfin afẹ́ fàájà báyìí nǹkan pè ní Aláàfin ọba alẹ̀ Yorùbá go and check the history Aláàfin ni ọba alẹ̀ Yorùbá even gan àwọn òyìnbó tán náà kó wa lẹ́rú bọ́n ṣe pín tó wo power oníkálukú àti history tí wọ́n bá Aláàfin máa dìpọ̀ tí kò bá ti kan lu bàbá mi báyìí orí mi máa ń ṣova float ni fún ẹ̀yin tẹ́ ẹ bá jọmọdé tẹ́ ẹ bá rí ẹ máa rí kíní yẹn o ẹ jẹ́ kí n wò tó bá sì wà lórí bíi ní láti ágé lórí Ọọ̀ni àti Ifẹ̀ àti mọ̀ pé ń jọ́ tá láyé ti dáyé Aláàfin àtọ́ni òní wọ́n jọ ń dupò olórí bọ̀ṣẹ́ fẹ́ gbọ́ ọba tuntun yìí kò máa mọ̀ wípé òun náà mú ọba jí ló ṣoríire o wàláì Múrítàlá mo fi Ọlọ́run búra ẹ mọ̀ pé mi ì ní sọ̀rọ̀ kí n parọ́ ẹ ti mọ̀ pé mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò ààrẹ ẹ mọ̀ pé mi ò ń parọ́ tí n bá rí pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ mo fi Ọlọ́run búra ẹ mọ̀ mí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ mi ẹ mọ̀ mí I will come back ọ̀rọ̀ pé ẹ̀kan ń wá owó lórí íńtánẹ́ẹ̀tì kò ń ṣe tèmi Ọlọ́run fún mi ní owó níwọ̀nba tèmi Ọlọ́run fún mi ní agbára níwọ̀nba tèmi kárọ̀ Ọlọ́run ṣe nǹkan tí mo fẹ́ níwọ̀nba ó fún mi lọ́mọ àlùbáríkà ó gbéyàwó tó bá mi kalẹ̀ tó dẹ̀ máa bá mi kalẹ̀ still counting ó gbé fún mi mi ò ní parọ́ tí bá tún wá ní tí bá tún gbọ́ ọ̀rọ̀ mi tó yẹ pé ààrẹ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ rẹ̀ ń tẹ́ nínà I'm coming back here Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi Timothy Adéọ̀sùn àwọn jagunjagun nìyẹn ẹ má fojú kéré wọn o Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi tí mo rí ẹ tí mo ṣí àkíní sínú ilé torí mi tí ìráwọn ọmọ Ọ̀yọ́ ìwọ nìkan ni mo rí tó ṣe Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi mo dẹ̀ ti fi fọ́ sílẹ̀ ní tó máa ń dùn mí pẹ̀lú ọ̀rọ̀ wa nìyẹn ilé làdí ẹ̀yìn ò ti níyì ẹ̀yin tẹ́ tó mélòó kan ẹwòrán ẹwèrò àní ẹbọ bí kẹwàá ṣọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi kí n mọ̀ pé wà ń bẹ̀ ìwọ nìkan ni mo rí Timothy Ọlọ́run níjọ́ bàjẹ́ ṣé ń gbọ́ mi the salary Aláàfin ológba number 1 salary followed by ṣé Alákẹ́ Àbáwùjalẹ̀ Olúbàdàn 2nd class lẹ́yìn Olúbàdàn lọ́sẹ̀ fún ọ ní ìfẹ́ lówó ẹ̀ ń sínwó ní abẹ́ ń ṣe èrè àti dákẹ́ tẹ́lẹ̀ àti ń pòǹgbà kan àpòmọ́ ẹni tó bá wò ó lè bọ́ta kan bú wa o àwọn òjì sọ̀rọ̀ ṣó ti yé yín gbogbo ẹni tẹ́ bá ṣe ìjọ́ni ẹ ṣí ẹ̀ àti sọ̀rọ̀ kọjá ẹ máa pàtó ní mo rí pé àwọn èèyàn ṣẹ̀ tí wọ́n ń jọ́ni ẹ máa wá padà wá ní bọ̀ àwa ní Aláàfin sẹ́ Ọwọ́adé Abímbọ́lá ọmọ Ọ̀rànmíyàn lọ́yọ̀ọ́ lé mo fi Ọlọ́run mo fi búra ẹ wo
nǹkan kan wà tó yóò fi ṣeré ẹ rí ẹ wò kódà a respect kiri ju anything lọ lọ́yọ̀ọ́ kiri dá rí yìí ọmọ Ọ̀yọ́ tó bá gbé ilé ẹ̀ búra tó jẹ́ ojúlówó gangan mo fi Ọlọ́run búra kábíyèsí wa tuntun ojú oorun ló ti mọ̀ pé òun náà mú adèrè ni tó máa ní wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ Abímbọ́lá lówó lọ́wọ́ o àmọ́ kì í ṣe pé ó fẹ́ fún Ṣèyí Mákindé lówó kankan o mo fi Ọlọ́run búra gbogbo àwọn brọ́dà mi tó wà lórí oyè mo sì wọn lówó lọ́wọ́ Ọlọ́run á bá wa ṣe ẹ ti gbọ́ ìtẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ dé tí bá ti paṣọ yẹ padà kẹ fọwọ́dọ̀ ẹ̀ díẹ̀ bàbá wa Wándé Abímbọ́lá wọ́n ṣe yan Ọlọ́run Aláàfin wọn ti sọ o Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìna mi Ọpẹ́yẹmí Ìmọ́lẹ̀ mo rí ẹ bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìna mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ tẹ́ ẹ bá ti ń wọ́wọ́ tó bá ti jọmọ Ọ̀yọ́ ẹ bá ti ń dórí bí tí bá ti rí oríkèé tí bá ti gbọ́ Ọ̀yọ́ ni mí mo ti mọ̀ pé lè confam ọmọ inú ẹgbẹ́ ni Bukky Akorede yes I'm proud of you too mo proud pẹ̀lú ọmọ ìlú mi mo tún repeat ẹni pé mo repeat ọ̀rọ̀ yẹn nítorí àwọn tó bá fẹ́ kọ̀ tiẹ̀ but voice message bá ṣe jọba gangan mo ti play ẹ̀ kọjá tí bá ti pa show ẹ lè gbọ́ voice message bọ́ ṣe yan Aláàfin ẹlẹ́tìrì Ifá là wá lò ó Ifá orí mi rèé o ẹ̀dọ̀ mi rèé o máa mú kan nú ẹ̀ òde àjọ jókòó àjọ máa jọba ẹni kò bá jẹ́ ọjọ́ méjì àjọ tó yọ ní lágbára Ọlọ́run àjọ máa ṣe ni bàbá wa wọ́n hàn pé bàbá lórí aago not until ojúmọ́ ọmọ bíi around this time lánàá ló ṣẹ̀ṣẹ̀ ń rí kọ́ lọ́dọ̀ deputy governor ló ṣẹ̀ṣẹ̀ ń rí kọ́ lọ́dọ̀ àwọn aṣojú ìjọba ó jí báyìí ó jí lówó ni pé èmi Ọwọ́adé èmi náà mú ó ní màá nínú padà fọ́rí o wọn ò lo cafeteria o wọn ò lo polówó o wọn ò ro polọ́lá o wọn ò ro poníyì o wọn ò ro pé wà ló òyìnbó Ifá ló mú bàbá wa Wándé Abímbọ́lá is 92 years old tí bàbá yẹn bá tún parọ́ ní ọjọ́ orí ibi tí bàbá yẹn dé ó yẹ kẹ́ ti mọ̀ pé bàbá yẹn number 1 ni bàbá tó wá mú ìyàwó ẹ̀ wá ó tún ránṣẹ́ ó tún mú ìyàwó bàbá wá òyìnbó ni bàbá yẹn fẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tẹ́ máa halẹ̀ lórí kinní tẹ́ máa ní Ifá lọ bàbá Wándé kọ́kọ́ yín nífà gidi lásìkò tí bàbá sì wà láyé yìí tí bàbá dẹ̀ máa pẹ́ fún wa ẹ tètè lọ kọ́ Ifá gidi kì í ṣe Ifá àkọ̀rọ̀ yàrá Ifá mò ń súfè kí ló wà ní agolo yìí ṣé o mọ tó wà níbí ṣé bó ṣe wo fáyẹn orí yín burú kábíyèsí ọba wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Ọwọ́adé Abímbọ́lá the one and only king of Yorùbá land orí aago kọ́nà ti pé orí íńtánẹ́ẹ̀tì ló ti mọ̀ pé òun náà fi jọba oríire wo ló tó yẹn Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọláwálé Yusuf mo rí ẹ bàbá mi kò ní bàjẹ́ Adéyẹmí Adébáyọ̀ mo kí yín Ifá ni Ọ̀yọ́ ń fọ Ifá ni Ọ̀yọ́ ń lò bẹ́ẹ̀ ni àwa kì í ṣe magomago àbí àwa kì í ṣe mí kò àríyẹn ó ti lọ kí ni ẹ lọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ yìí nà mí Ṣẹ́gun Ọlá mo rí ẹ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dáyà ẹ máa wọlé kẹ́ máa ṣe pé Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ìran mi Ọ̀yọ́ ni mí màá tún máa tẹnu mọ́ torí mo mọ̀ pé àwọn kan máa sì jáde tó sì máa rọrùn type water pé àwọn ọ̀rọ̀ kan làwọn rí o bàbá wa Ọwọ́adé Abímbọ́lá the one and only the Aláàfin of ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ Aláàfin Yorùbá land bàbá yẹn orí íńtánẹ́ẹ̀tì ló ti mọ̀ pé wọ́n mú òun kẹlẹ̀ mọ̀ pé Ṣèyí Mákindé ò fi iṣẹ́ pé mi ìkúkú bí ṣe wà yìí mi ìdí ìdúró ti Ṣèyí Mákindé báyìí rí láyé ìgbà tá à ń dìbò gan mo pe bàbá mo congratulate ẹ ó dá mi lóhùn lẹ́yìn yẹn mi rò pé mo bá Ṣèyí Mákindé sọ̀rọ̀ rí gẹ́gẹ́ bó ṣe sọ Ṣèyí Mákindé tí n bá lo ẹmú ọ̀sán owó campaign mi wà láì tí n bá gba owó yẹn Ṣèyí Mákindé tí máa fi kú màá máa sọ ni owó campaign internet campaign èmi mo ṣe internet campaign àwọn olórí ibú kan ló lọ gbowó àwọn wèrè internet campaign tẹ́mi ni odidi president ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ṣe àwọn òpin ààrẹ mo dẹ̀ mú owó tó máa ń san wọn fún lówó bọ̀dà wá ṣe fọlọ́ ni ẹ wo ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó Ọwọ́adé dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó ẹ bá mi pín Ọwọ́adé dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá jó ìyàn bọ́lá olùkú ewu ládìgbòdì orò ọmọ àtìbá òkúta méjì bàbá ìtura o orí burú àwọn sọ̀rọ̀ ẹ wà ní kí láàrin ń wí kí ní sọ kọ̀ǹfàmù làwa sọ kọ̀ǹfàmù ọ̀rọ̀ la sọ ó rè ṣẹ̀kẹ̀rẹ̀ rè Aláàfin Ọwọ́adé Abímbọ́lá ẹ̀rí pórúkọ yẹn náà sound good Ọwọ́adé ẹni tó bá máa fi jọba àti lẹ́ni nígbà tó ń béèrè jẹ́ bá béèrè orúkọ àbísọ̀mí ń sìn gbogbo yín máa fọ́ gbogbo mọ̀rúfù tẹ̀yìn rí yẹn muslim name ni o èmi ẹ̀ ṣe mọ̀rúfù Ògúngbadé Olúwatóyìn ní orúkọ bísọ̀mí a sì ń bọ̀ lórí ẹ̀ níjọ́ tí bá máa ṣètò yẹn máa fàájá ìgbẹ́ àwa lọ mú orúkọ tí gbogbo àwọn tó ti jẹ Ọ̀ọ̀ni rí máa mú wá máa mú orúkọ gbogbo àwọn tó ti jẹ Aláàfin wá máa mú wá ibi tẹ́ ẹ bá ti rí muslim name bẹ́ẹ̀ ẹ̀ ń ṣàlàyé fún mi tá a bá yọ bàbá wa Abdulhamid Ọláyíwọlá ó nìkan ni mo rí tó jẹ́ muslim tí orúkọ wọn jẹ́ ti muslim name àwọn tó ti jẹ láti 10 kìíní kan 10 19 18 kìíní kan ẹ lè rí mi ò gẹ́sì mùsùlùmí o
mùsùlùmí ni mí tòdì kọ́ ẹ wo ẹ tẹ́ bá ti rí kíní mi ìfẹ́ sí ẹ wò tẹ́ rí bí ṣe gbé alẹ́ mi ni ẹ má wà wèrè tó máa ń sọ̀rọ̀ ó nìyẹn kíní mùsùlùmí ó wà nù lẹ́mìí káàkiri ni àti gbẹ̀sìn bó tẹ́ má sọ ẹ̀sìn di wèrè mọ́ wa lọ́wọ́. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.